tẹ̀lẹ́nu tiẹ̀ kó o jókòó bẹ̀ kọ́ ọmọ tẹ̀lẹ́nu kẹ́nìkan ọmọ tán jẹ́ kí wọ́n parọ́ fún ọ. Ìṣẹ̀ṣe dá àwọn bàbá ọba gan ti sọ bẹ́ẹ̀ pé ká máa ṣe ìṣẹ̀ṣe ká máa tẹ̀lé ìṣẹ̀ṣe wa. Mùsùlùmí ni ọ́ o ti yí padà o ṣe Islam báyìí o ti wá di ìṣẹ̀ṣe báyìí. Ọlọ́run ọba mi o tí ẹ sì fẹ́ ta. Àwọn ọba tí wọ́n rò pé bọ́yá wọ́n sọ fún ọ pé ìṣẹ̀ṣe dá lọ́mọ ṣe ìṣẹ̀ṣe kí ni wọ́n wá lọ Mọ́kà kí ni wọ́n tó ń wá lọ sí Hájì lẹ́yìn ìgbà tẹ́jọ́ tanra yín jẹ. Lára ọba tó sọ fún yín pé ìṣẹ̀ṣe dá pé nǹkan ìgbà wo ò ní o àwòrán ọba ń rè o. Àwòrán tẹ́ ń wò yìí ibo lẹ̀ ń wò ó ṣé Ìbàdàn ni àbí Èkó ṣé Port Harcourt ni àbí Àbújá àbọ̀jẹ́ bí India ẹ wo bí tẹ́ ń wò ó Mẹ́kà lẹ̀ ń wò ó. Kí ni ẹ lọ ṣe ń bẹ̀ àní ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jọ́dọ̀ tẹ́ ẹ ṣẹ̀ sọ pé mo fi Islam lẹ̀ mọ́ lọ́jọ́ ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe kọ́ ni solution sí ìṣòro ayé rẹ̀. Lọ mọ̀ nípa Islam dáadáa kọ́ mọ̀ nípa bí wọ́n ṣe ń bẹ lọ́hùn ní solution sí ìgbésí ayé. Àwọn tó ń wò ń bá jánu fún yín bí ìṣẹ̀ṣe lọ́nà ìṣẹ̀ṣe ní kíní kan àwọn bàbá wa ní tí wọ́n bá ṣe gbogbo ẹ̀tàn wọ́n yà kẹ́rù wọn kọrí sí Hájì nù. Tí wọ́n bá sì lọ Hájì wọ́n sá lọ umrah tẹ́ dórí ààrẹ orílẹ̀-èdè wọ́n wà tẹ́yìn jẹ́ pé ìṣẹ̀ṣe kíní kan wọ́n kọrí sí umrah àti àbí Hájì wọ́n lọ sí di Kaaba wọ́n kúnlẹ̀ wọ́n mọ̀ra wọ́ sọ́lọ́hun wọ́n tọrọ àforíjìn gbogbo tí wọ́n fẹ́ ń gbèsè ayé wọn wọ́n dé gbèsè ayé tí wọ́n yí padà. Ìwọ wà ń bí ọmọ bá ìṣòro tó ń bá rí láti àìmọ̀ iye ọdún ọ wà fẹ́yìn bẹ́ẹ̀ wà ní mo fi Islam lẹ̀ jàre ó ti gba ìṣẹ̀ṣe lọ ìṣẹ̀ṣe lójú ọ̀nà kíní kankan Ifá ń gba ayé lọ Ifá rẹ̀ ò ní ń gba ayé lọ láwọn tí wọ́n ń tàn yín jẹ tọ́ ọ bá ikú sórí ẹ̀ bẹ́ẹ̀ ọ kábàámọ̀ láyé àwọn tó bí ọgán kábàámọ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ gan kábàámọ̀ àwọn pé ìṣẹ̀ṣe ń gba ìṣẹ̀ṣe rẹ̀ ò ní ń gba ayé lọ. Wọ́n ń tàn jẹ ni o àwọn tó ń wò yìí wọ́n bá ti ṣe tán ní ìsìn wọ́n ń sá lọ sí Hájì nù wọ́n lọ tọrọ àforíjìn nù wọ́n lọ tọrọ àforíjìn.